Ẹ káàárọ̀ o, ẹ̀yin ènìyàn Ọlọ́run káàkiri orílẹ̀ àgbáláyé mo kí wa ní orúkọ Jésù Kristi, lórúkọ Jésù yóò dára fún wa. Ṣùgbọ́n mo tiẹ̀ fẹ́ ká mọ̀ wípé, ìjẹ́ a mọ̀ wípé Jésù Kristi ni ọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro tí a lè máa là kọjá. Jésù Kristi ní ọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro kí ìṣòro tá lè máa là kọjá. Mi ì mú tọ̀rọ̀ ẹ̀sìn wá fún ọ. Mi ì mú tọ̀rọ̀ ẹ̀sìn wá fún ọ. O lè jẹ́ abọ̀rìṣà, o lè jẹ́ abọ́gi, o lè jẹ́ abọ̀pẹ̀, o lè jẹ́ ẹlẹ́sìn yòówù tó bá wù kó bá jẹ́. Èmi ò mú ẹ̀sìn wá fún ọ. Jésù iṣẹ́ ẹlẹ́sìn. Jésù ò mú ẹ̀sìn wá fún ayé. Ṣùgbọ́n tí mo fẹ́ kó mọ̀ ní pé Jésù Kristi nìkan ní ọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro yòówù tó lè máa là kọjá. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run tó dá ayé àtọ̀run, ẹ̀mí mímọ́ àṣẹ ọlọ́ba. A sọ wípé o ṣé o, Jésù gba ọpẹ́ wa. Ọlọ́run gbogbo àgbáyé lórúkọ Jésù Kristi gba ìyìn wa. Gbogbo ẹ̀ṣẹ̀ dáríjì wá. A béèrè fún ìdáríjì gbogbo ẹ̀ṣẹ̀ wa lẹ́ẹ̀kan sí dáríjì wá fẹ̀jẹ̀rẹ̀ wá. Ẹ̀mí máa fẹ́ lọ sínú ọ̀rọ̀ rẹ, ẹ̀mí máa bá wa sọ̀rọ̀. Ẹ̀mọ́ fi ọ̀rọ̀ rẹ yé wa, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó yé wa, kó sì sọ wá di alábùkún fún nínú rẹ. Torí tá gbàdúrà lórúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Lẹ́ẹ̀kan sí ẹ̀yin ènìyàn Ọlọ́run. Ẹ jẹ́ ká sáré wo ìwé ìhìnrere tí a tọwọ́ Jòhánù kọ sílẹ̀. Orí ìkẹrìnlá ẹsẹ̀ kẹfà. Ó kà báyìí pé Jésù wí pé èmi ní ọ̀nà, òtítọ́ àti ìyè. Kò sí ẹnikẹ́ni tó lè wá sọ́dọ̀ Baba bí kò ṣe nípasẹ̀ mi. Jésù Kristi ló ń sọ̀rọ̀ níbí yìí. Ta ni Baba? Baba ni Ọlọ́run alààyè, ẹlẹ́dàá ọ̀run òun ayé. Ọlọ́run tó dá mi tó dá ọ. Ọlọ́run tó fún ẹ ní ojú, tó fún ẹ ní èémí, tó fi ń mú mi sínú mí sókè sódò, tó lè máa gbọ́ mi, tó lè máa wò mí ní wákàtí ọ̀wọ̀ yìí. Òun náà ni Baba. Jésù Kristi ní ọmọ rẹ̀. Ó ń sọ fún wa níbí yìí pé kò sí ẹnikẹ́ni tó lè wá sí ọ̀dọ̀ òun. Kò sí ẹnikẹ́ni tó lè gbà lọ́wọ́ Baba tí í ṣe Ọlọ́run alààyè, ẹlẹ́dàá ọ̀run àti ayé láìṣe wípé ó gba ọ̀dọ̀ òun kọjá. Ẹ̀yin náà ẹ wò ó. Ọmọ tẹ ẹ bí. Tí bá fẹ́ rí yín, tí bá rí ọmọ yín, ṣé mi ì ní rí yín? Bẹ́ẹ̀ náà ló ṣe rí. Nítorí ìdí èyí, Jésù Kristi ní ọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro tó lè kó máa là kọjá. O ò nílò kó lè máa mú nọ́mbà nílé wòlíì. O ò nílò kẹ́nìkan máa bẹ́ẹ̀ gbààwẹ̀. O ò nílò kẹ́nìkan máa bẹ́ẹ̀ gbàdúrà. Àdúrà dáa ní tòótọ́, ṣùgbọ́n ẹni tó ń gbàdúrà sí tó ò bá mọ̀, bó ni àdúrà yóò ti ṣe gbà? Ìdí èyí ni mo ń sọ fún yín wípé Jésù Kristi yẹn gangan ló yẹ kó mọ̀. Iṣẹ́ tí mo ní ṣe gẹ́gẹ́ bí ajíhìnrere fún ọ ni wípé láti fi ọ̀nà hàn ọ́ láti mọ Jésù. Kì í ṣe láti rí mi. Kì í ṣe láti gbàdúrà fún ọ. Kì í ṣe láti sọ tẹ́lẹ̀ sí ayé rẹ. Gbogbo yẹn àmọ́ ni kókó gangan ni wípé ní Jésù fúnra rẹ̀. Ìwọ fúnra rẹ̀ lè dá Jésù mọ̀. Jẹ́ kí Jésù mọ̀ ọ́. Lè pe Jésù fúnra rẹ̀ kó sì dáhùn àdúrà rẹ̀. Ǹjẹ́ o ṣetán láti gba Jésù? Gbogbo àdúrà oore ọ̀fẹ́ àtẹ̀wẹ́ láti ní Jésù láti gbà, Olúwa yóò fi fún ọ.